صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. على النبي الكريم. عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان الناس إلا أمة واحدة فاختلفوا ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون. ويقولون لولا أنزل عليه آية من ربه فقل إنما الغيب لله وانتظروا إني معكم من المنتظرين. وإذا أذقنا الناس رحمة من بعد ضراء مستهم إذا لهم مكر في آياتنا قل الله واسع أمك إن رسلنا يكتبون ما تمكرون. هو الذي يسيركم في البحر والبحر حتى إذا كنت في الفلك وجرين بهم بريح طيبة وفرحوا بها جاءتها ريح عاصف وجاءهم الموت من كل مكان وظنوا أنهم أحيط بهم دعوا الله مخلصين له الدين لئن آتيتنا من آسه لنكونن من الشاكرين. فلما عندهم إذا هم يبغون في الأرض بغير الحق يا أيها الناس إنما بغيكم على أنفسكم متاع الحياة الدنيا ثم إلينا مرجعكم فننبئكم بما كنتم تعملون. Ìjàmbá tafsiri dé tàbá kéwú dé lánàá. Ó náà ní bí ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ti ń sọ nípa ìtìláàbù yìí bá gbàgbé ní àkópọ̀. Ìtìláàbù gbólóhùn dání tí ọlọ́wọ́n bá lò ní Al-Qur'an tó wá ní ìtumọ̀ tó pọ̀ ní àwùjọ lónìí. Ìtìláàbù yìí ọ̀nà ni ìyàtọ̀ láàrin nǹkan méjì sí ra wọn. Ìtìláàbù tó lọ́wọ́ bá ń sọ nínú Al-Qur'an
tẹ̀síìrì rẹ̀ àti dàwílù rẹ̀ ó pọ̀ ó ṣe déédéé gbólóhùn pé ká sọ wípé diversity ìtìláf òun náà ní diversity tó bá ní ṣe pẹ̀lú ráyà yìí ní máa ń jẹ́ divergent opinion ìtìláf àrà diversity ìtìláf síyásí ìmáa ń bẹ تبغموا لا ترى شخصية الإنسان اختلاف الشخصية شخصية الإنسان اختلاف الطبيعة أبي كان تنوع الطبيعة واختلافها nature هنا اختلاف كوريابا عن اختلاف السياسي عن اختلاف الديني عن اختلاف العلمي èyí tó jọmọ́ ti ẹ̀sìn èyí tó jọmọ́ ti mímọ̀ èyí tó jọmọ́ ti ìjọba اختلاف السياسي اختلاف الاقتصادي اختلاف الجوي èyí tó bá jọmọ́ títí kání jáwù tó jọmọ́ jáwù tọ̀bí àní àwọn èèyàn náà tọ̀bí àní wọn. ọlọ́wọ́ bá ń sọ wípé. وما كان الناس إلا أمة واحدة فاختلفوا. ẹ̀jẹ̀ kọ́kọ́ gbèrè lẹ́ta tọ̀bí à. ọ̀la ni nature ń tó fà á tí nature fi yàtọ̀ sí ara wọn. من وما كان الناس إلا واحدة وما كان الناس إلا أمة واحدة وما كان الناس إلا أمة واحدة فاختلفوا أو من يتبع أمة واحدة ìjọ kanáà ni wọ́n. فاختلفوا nígbà tó yá ni wọ́n yí padà. ìyípadà yìí làwọn afẹ́rẹ́ sọ ummatan wahidatan ọ̀nà ní wípé ìjọ kan náà ni wọ́n an-nasu min jihati tamsil akfahum abuhum adamu wal ummu hawwa. الناس من جهة تمثيل أكفاهم أبوهم آدم والأم حواء. من جهة تمثيل أكفاهم أبوهم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة. ara ìjọ ara èèyàn kan ni wọ́n ti dìde wọ́n wá jẹ́ ọ̀kan náà. ètò ìdáàbò yìí ẹ rí wípé àwọn ọmọ èèyàn ayàtọ̀ síra wa ẹ rí wípé ẹni tó kúrú ń bẹ ẹni tó ga ń bẹ ẹni tó dúdú ń bẹ ẹni tó pupa ń bẹ ẹni tó funfun ń bẹ. bàbá mú àwọ̀ ọmọ èèyàn àwọ̀ ìran àwọ̀ tí ń bẹ láyé òtòbà ní ìran àwọ̀ ọmọ èèyàn tí ń bẹ kódà dúdú wa yìí náà tún yàtọ̀ síra wọn àwọn àtàjẹ dúdú kan òun dúdú kan lọ bẹ́ẹ̀ náà wà láwọn tí wọ́n ń jẹ́ funfun àwọn funfun pupa brown ni àwọn bí àwọn Indian brown ni wọ́n. Brown ọ̀rọ̀ ni wọn àwọn lọ́dọ̀ funfun àwọn wọn funfun àwọn funfun wọn ò dàbí funfun ìbò
àwọ̀ wa gbogbo àwa ọmọ èèyàn ó fẹ́ẹ̀ lé nígbà ó súnmọ́ 200. so ìtìláfù àlùsùnù náà tún bẹ ìtìláfù àlùwàn lẹ́yìn ìdáwé nínú àwọn ọmọ èèyàn oríṣiríṣi ìran kọ́lọ̀ la ní bàbá kúrò níbi ìran kọ́lọ̀ á tún wá bọ́ síbi ìran wa ìtìláfù àlùsùnù nílùú wáyà èdè dáhùn sọ nínú Islam fi Nàìjíríà bàbá ní ṣáàdà gbogbo oṣù mẹ́gbà 200 dialects nínú Yorùbá kámá ti lọ ọ̀dọ̀ àwọn Ìgbò kámá lọ ọ̀dọ̀ Haúsá nínú Yorùbá Yorùbá Ìjẹ̀ṣà máa ń sọ̀rọ̀ òní gbọ́ndín òní gbọ́ àbíyẹ̀wò àbáwọn Oǹdó àbáwọn Èkìtì Abẹ́gbà tí wọ́n bá ń sọ Yorùbá náà ni wọ́n sọ ẹ̀yìn tó tí wọ́n kájú wá lọ sọ́dọ̀ àwọn ọ̀dọ̀ àwọn Núpé kájú kú lọ́dọ̀ àwọn kálọ̀dọ̀ àwọn Haúsá kálọ̀dọ̀ Fúlàní kálọ̀dọ̀ lọ́dọ̀ wa nù. bàbá kú ní Nàìjíríà bàbá jáde lọ Kútọ̀nù ọ̀dọ̀ ní táwọn tó ń mú bẹ̀. bá kú Kútọ̀nù bá lọ Tógò ọ̀dọ̀ ní tí wọ́n tó ń mú bẹ̀ ọ̀dọ̀ làwọn ará Kútọ̀nù. bá kú Tógò láti lọ ọ̀nà Ghana ọ̀dọ̀ ní láti rí bẹ̀ ọ̀dọ̀ ti wá. bá kú bẹ̀ àwọn Ghana náà tún lé dé tí wọ́n tó kọ̀ lọ. ìtìláfù àlùsùn ìtìláfù àlùsùn àwọn ọ̀wá náà ìtìláfù mẹ́mẹ́. وما كان الناس إلا أمة واحدة فاختلفوا. bẹ́ẹ̀ sì ni Ádámà òun àti ìyàwó rẹ̀ èdè kan ni wọ́n sọ èdè kan nígbà tí èèyàn ń pọ̀ sí ìlèdè ń pọ̀ sí. ìtìláfù àlùwàn kí ló fà á? àwọn onímọ̀ wọ́n wá káàkiri wípé kí ló fà ìtìláfù àlùwàn kí ló fà á tí káwa kan dúdú kí ló fà á dáwà kan pupa kí ló fà á dáwà kan funfun. àwọn onímọ̀ àwọn ní mọ̀nàtìkù ní máa bí àlùwàn mọ̀nàtìkọ̀ tí kò bá wà bẹ́ẹ̀ náà ni àlùwàn ló rí ọ̀dà bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ àwọn kan ló wíwẹ̀ wípé àwọn tá a wà nísàlẹ̀ báyìí lọ́nà Áfíríkà báyìí òòrùn pọ̀ lọ́dọ̀ wa òun ló jẹ́ ká máa dúdú àwọn tó wà lókè lọ́hùn òòrùn pọ̀ lọ́dọ̀ wọn ilẹ̀ tutù lọ́dọ̀ wọn ó wá rí bẹ́ẹ̀. èéṣe tí wọ́n ń bí ọmọ èkó sílẹ̀ yìí tó ń pupa tí ò dúdú. tó bá yẹ sí pé mọ́tíkọ̀ ní ṣe ní òun ní dìtámì àlùwánu wa. ètò dìtámì àlùwánu wa Ọlọ́run ni. Ọlọ́run ọba ló máa ṣe gbogbo wa bẹ́ẹ̀. ومن الناس والدواب والأنعام مختلف ألوانه. ومن الناس مختلف ألوانه والدواب والأنعام àwọn dábàá tí wọ́n rìn àwọn ẹran مختلف ألوانه. oníranran àwọ̀ lẹ́mọ̀ rí ẹ̀rẹ̀ tó pupa ẹ̀rẹ̀ tó dúdú bẹ́ẹ̀ bá ní kìnnìún bẹ́ẹ̀ rí àmọ̀tẹ́kùn ẹ̀rì tó yàtọ̀ àwọ̀ wọn yàtọ̀ bẹ́ẹ̀ bá lẹ́sìn òun tó yàtọ̀ oríṣiríṣi ìran àwọn ẹ̀sìn náà. مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور. nípa tọ̀bí àánú ni ọlọ́wọ́ ọba ló máa tó ń fẹ́ mú bẹ̀ ètò fẹ́ mú bẹ̀ náà ló fẹ́ ṣàlàyé fún wa tọ̀bí à. àbọ̀ onítìrà ń sọ wípé إن الاختلاف سنة طبيعية وحكمة إلهية وغايتها الكمال واجتهاد النفوس في تبرير
سواها وتألفهم بما زالوا من الأعمال على درجات مختلفة. أبا قولي إن أبو النسيم أبا الدكتوري قولي اختلاف سنة سنة طبيعية nínú àṣà ọlọ́wọ́ ọba ni ó sì ní tọrọ fẹ́ mú bẹ́ẹ̀. وحكمة إلهية ọgbọ́n kan lọ́wọ́ ọba fẹ́ mú bẹ́ẹ̀. وغايتها bàbá rẹ̀ الكمال nígbà bí màá bẹ́ẹ̀ náà ní wípé tẹ́ ẹ bá lọ sínú oko ẹ máa rí oríṣiríṣi ewé ẹ máa rí oríṣiríṣi àlúùwú òdòdó oríṣiríṣi òdòdó lẹ́ẹ̀mọ̀ rí ẹ̀rí òdòdó tó pupa ẹ̀rí òdòdó tó funfun ẹ̀rí aláwọ̀ rẹ́súrẹ́sú oríṣiríṣi òdòdó lẹ́ẹ̀mọ̀ rí. ألم تر أن الله أنزل من السماء ماء فسلكه ينابع فيه الأرض ثم يخرج به زرعا مختلفا ألوانه ثم يخرجه ẹ̀rí ní abẹ́rẹ́ ikú ọlọ́wọ́n bàtẹ́rì yẹn. أنزل من السماء ó sọ omi kalẹ̀ láti sámá. فسلكه ينابع في الأرض ọlọ́wọ́n ọba wa ní kí àwọn omi mi kí wọ́n máa gba ìsàlẹ̀ rẹ̀ lọ. ثم يخرج به tó bá زرعا wọlé tán òun náà ní ń gbé ewéko jáde. مختلفا ألوانه àwọn kọ́lọ̀ rẹ̀ ó different àwọn àwọ̀ rẹ̀ ó different. ثم يهيج فتراه مصفرا tó bá ti wá gbẹ tán bàtà ọ̀rá òun mùsùlùmí àlẹ́ bá ní ó rẹ̀ wé. àwọn ọba ní àwa là ń ṣe rẹ̀ nítorí wípé kí nǹkan kó vary kó wà divergent kó different ẹwà ni. kí nǹkan wà gbọ́rọ̀ gidi kò sẹ́wà ńbẹ̀ kò sádùn ńbẹ̀. ẹni bá ń jẹ oúnjẹ náà tó bá lóun mọ̀ ń jẹ ẹni kó máa jẹ ẹni gan. kò sí ìbánu lè yàn jẹ àbí kò tún ṣe ń jẹ. a sì fi ṣàpèjúwe lánàá. a ní àwọn bàbá Ísírẹ́lì nínú tòbí ìdẹ́bìmọ̀ wípé ká máa jẹ nǹkan ìkíní nǹkan máa wá mìíràn lónìí ràn tòbí àwọn ẹmọ ìyẹn ni. a sì ń bọ̀ wá síbi ọ̀rọ̀ olóbìnrin ẹ̀ à ń bọ̀ wá síbi ọ̀rọ̀ olóbìnrin náà torí pé ká máa fẹ́ obìnrin náà kóbìnrin lè yóò wù wá kí mi wù wá káfẹ́ méjì mẹ́ta tọ̀bí àwọn ẹni tí ò bá ti ṣe kò tí ì pé tọ̀bí ààrẹ kò gbà fún tọ̀bí ààrẹ àbá ló sọ bẹ́ẹ̀. afa fi zilali ló sọ bẹ́ẹ̀ sẹ́yìn lè kutu ó ní al-insan an yata'addadu fi az-zawaj tabi'atuhu al-asliyya. kọ́mọ èèyàn kó máa ṣe tàwọn títí kó fẹ́ yàwó kan méjì mẹ́ta tabi'atuhu al-asliyya tọ́bí àwọn èèyàn ni àdámẹ́ni fawahidatun فكأنه محصور على طبيعته. طبعا له فيوتا هو محصور فوق يدا طبيعته. قول يعني له أبا في ظلال القرآن سجد قولوا له فإذا أباكم بدل المبادئ أنا كي يما جوجي كلاسا يوم النيلا àwọn bàbá Ísírẹ́lì ọlọ́run ọba ní àwa la sọ kalẹ̀ fún wọn máa ń nú wọn ṣàlùwé. وأنزلنا ويخرج لنا مما تنبت الأرض من بقلها وكفائها وفومها وعدسها وبصلها. báwọn bá sọ mẹ́nu àti ṣàlùwá fún wọn nínú oúnjẹ tá a jẹ láti jẹ́ náà. wọn ò wá dààmú wọn ò ṣe wàhálà wọ́n kàn náwó báyìí sí sánmà wọ́n bá dé bọ́ọ̀lẹ̀ wọ́n kọ́ láti sánmà. wọ́n sọ̀kalẹ̀ yóò bọ̀ oúnjẹ ọmọ bọ́sọ̀ wọ́n sì máa jẹ́.
nínú kọ́. tó ti bẹ́ẹ̀ wọ́n padà sọ fọ́lọ́ wọn bá wípé ó sọ àwọn ẹjọ́ òkà ṣe fún wọn náà ní wípé لأن الصبر على طعام láì nẹ́sìmẹ́rẹ́ alẹ́tọ̀ àmì wà nídé a lè ṣe sùúrù lórí oúnjẹ kan. فادع لنا ربك مما تنبت الأرض báwa bí ọlọ́wọ́n ọba rẹ kó kún afẹ́mọ̀jẹ tí ó ti ń jáde láti inú ilẹ̀. من بقلها وقطعها وفومها وعدسها وبصلها gbogbo ẹ wá ní àlùbọ́sà ní adíkámẹ́jẹ gbogbo ẹ̀ tó ní bẹ́ẹ̀ máa kó jẹ kán wá. طبيعة الإنسان ولا يقاوم الإنسان طبيعته. الله لا يستطيع الإنسان أن يقاوم طبيعته. لا أحد عليه طبيعة وجع. طبيعة الإنسان ابن بيئته وطبيعته. gbogbo ọmọ yẹn láyé ntí ìtọ́bí àwọn bá wa sọ ìbẹ̀rù Ọlọ́run nìkan àti àwọn kankan ní ọmọ tí wà pé wọ́n jẹ́ ṣe báyìí wọ́n jẹ́ ṣe lé dúró èyàn sì máa ń mọ̀ wá ara yẹn èyàn máa ń mọ̀ wá ara yẹn ni. tọ́ inú tọ́bí àwọn èèyàn inú tọ́bí àtọ́lọ́wọ́n bá ti dá wa náà ní wípé ká máa wá nǹkan lọ oríṣiríṣi. bọ́mọbìnrin kúkúrú wá wọ̀n ọ̀tọ̀ ni tí ó mú ẹni kejì rẹ ó lè jẹ́ gíga lóhun ibi tí wọ́n ti wá lẹ́gẹ́lẹ́gẹ́ káàkiri òun lè lè tó sara lòun fẹ́ lọ́yìn náà sọ wípé èyí mú mi òun ní èyí tí jẹ́ káàkiri kápọ̀ ọkọ̀ bẹ́ẹ̀ nítorí pé tọ̀bí àwọn ọmọ èèyàn náà ni ìyá tẹ́lẹ̀ àwọn ọmọ bá dá wa yàtọ̀ kódà kéèyàn jáde nínú ìyá kan ó jẹ́ méjì ìwà wọn yàtọ̀ síra èmi ní ọ̀rẹ́ ìbejì ni wọ́n sábà sọ fún yín pé ìbejì làwọn lè yẹ jìyàn táyé ṣe àṣàyàn ìwọlé táyé àṣàyàn kéèyàn ṣe òṣèlú sáyé ní àbá àti sábà ọjọ́ ṣùgbọ́n ẹ̀ lè rí láyé kó mú jọ ṣùgbọ́n wọ́n àjọ kan lásìkò ìrìn àjò ló wá ń padà ṣùgbọ́n àlọ́ express wo ìlọrin lè fi kú o kí tó kú o ní ọ̀rọ̀ lọ́mọ ẹ̀sìn bí tí mo ṣe àti bùsí gbẹ́tẹ̀ ṣùgbọ́n àlẹ́ kó ọwọ́ méjèèjì èèyàn ọwọ́ méjèèjì wọ́n kàn bẹ́ẹ̀ kò tí ì ní ọlọ́run tí ní ó yẹ ní ó ti lọ. وما كان الناس إلا أمة واحدة فاختلفوا ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون. فلما بشوادا اختلاف في شخصية الإنسان هنا نقول اختلاف تفاوت الفكر والآراء. lọ́lọ́wọ́n bá ló dá ikhtilafu fil akhlaq. ẹ máa ní wípé àwọn kan yóò ní ṣùjáàmù ni ẹsẹ̀ rẹ lójú ọ̀lẹ́ ojú rẹ̀ ìbẹ́ nú èèyàn ìbẹ́ nú ẹranko ẹgbẹ́ rẹ̀ ó láyà òun ò ní láyà yàtọ̀ rẹ̀. bẹ́ẹ̀ náà tafawutul ara náà ní wípé kí àkáyè ó yàtọ̀ ẹlòmíì bọ́lá kan kéwú lẹ́ẹ̀kan náà ní òmu ẹlòmíì bí wọn bá ti gbé fún lẹ́ẹ̀mẹ́fà sí ẹ̀mẹ́wàá kò lè gbọ́lé. تفاوت العقلي اختلاف في العقل والتفاوت في العقل. òun yóò wá bí nàtíjà tí mo gbé jáde tí wọ́n ti ń járe. bẹ́ẹ̀ náà ni اختلاف síyásí síyásà ni اختلاف dìní. òun náà ló fà á tó yá sí wípé àwọn kan sin ọlọ́run ọba àwọn kan sin ẹbọ. ìmọ̀ ṣáàkìrà wà إما كفروا إما ليهوا سبيلا إما شاكرا وإما
dúpẹ́ fọ́lọ́ wọn bá kó máa jẹ́ mùsùlùmí إما كفورا kó máa jẹ́ ìtìláfò dì nínú. àwọn kan láwọn ó máa sin igi, àwọn kan láwọn ó máa sin ọlọ́run, àwọn kan láwọn ó máa sin òrùn. bí ẹ bá dé India ẹ̀sìn tí ń bẹ̀rẹ̀ ó lé 1 million, àwọn India sì lé billion. Ada gbogbo àwọn ẹgbẹ́ ní India wọ́n lé 1 billion. ẹ̀sìn tí ń bẹ̀rẹ̀ ó lé 1 million. oríṣiríṣi wọ́n ń sin màálù, kò sí tí wọ́n ń sin bẹ́ẹ̀. ما كان الناس إلا أمة واحدة Ìyẹn lè bẹ́ẹ̀ máa fi bá àwọn ọmọ mi sọ. Ìfọ́ọ̀mù ìdè lẹ́jáwù láwùjọ tiẹ̀. Ìfọ́ọ̀mù irú aṣọ tó ń wọ̀ láwùjọ tiẹ̀. Ìfọ́ọ̀mù ìṣesí tó ń máa ṣe. Ó sì fọ́ọ̀mù irú ẹ̀sìn tó ń máa ṣe láwùjọ tiẹ̀. Ìtìdájọ́ nẹ́ẹ̀sì. Títẹ̀ táwọn èèyàn ń fẹ̀ nínú ayé. Òun ló fà ìtìlá. Àmọ́ èyí tí ń jẹ́ gáyà, èyí tí àwọn ní ọ̀jọ̀gbọ́n tí wọ́n wí mọ̀ ni, àmọ́ tí ń bẹ nínú àgbà náà ni wípé ọlọ́wọ́n ọba ní bẹ́ẹ̀. Ohun ọlọ́wọ́n ọba ní tó bẹ́ẹ̀ rí nù ni. Kéde yóò lẹ́tọ̀ọ́ sílẹ̀, òun fi sọ́dá ní fíìmù kiri, wọ́n jẹ́kun àrùn òun ti ní, ọlọ́wọ́n ọba ní sọ́dá ní. Gbogbo ń bọ́lọ́wọ́n ọba ń ṣe ni, kékeré yìí ó máa sọ̀rọ̀. Ọlọ́run ọba sọ tó gbogbo ìdíje ẹ̀sọ́ òun pátá ìrìn ọlọ́run ojúbọ̀. Gbogbo ìdíje ẹ̀yàn ń sọ láyé tẹ́lẹ̀ omi ṣẹ̀ṣẹ̀ máa ní di translator tí ó ṣẹ̀ máa ní di wípé kódà èdè lọ́gẹ́tò ìṣáná tó wà, lọ́gẹ́tò ìṣáná Amẹ́ríkánì wà. Ẹgbẹ́ àwọn Amẹ́ríkà ni wọ́n dálẹ̀ wọ́n ṣe báyìí ó ní tó mìíràn wọ́n ṣe báyìí ó ní tó mìíràn wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí drone masoe drone bẹ́ẹ̀ ni lọ́gàtò ìṣára àwọn lọ́gbàá rẹ̀ ní lọ́gàtò ìṣára tí lọ́gbàá ṣe báyìí ṣe díẹ̀ ó sọ fún ẹgbẹ́ díẹ̀ lọ́wọ́ rẹ̀ lọ́dọ̀ tí wá lé àwọn ọ̀rẹ́ rẹ̀ kí lẹ́ sọ ṣe sùúrù lọ́gàtò ìṣára bí a bá dé bò náà lọ́gàtò ìṣára sì máa jọra mọ́kò ní ìjọra mọ́kò ní. نعم. وكان الناس إلا أمة واحدة فاختلفوا. فأنا gbogbo ẹni tí ń jó mẹ́yìn láyé máa dára أمة واحدة. máa dára ìlà أمة واحدة ìjọ kan ni wọ́n àwùjọ kan ní فاختلفوا. nígbà wo láì ni wọ́n yàtọ̀ ni wọ́n pínyà. ولولا كلمة سبقت nínú اختلاف الأديان بقى، اختلاف الدينين بقى، اختلاف الفكريين بقى، اختلاف العلمين بقى. كده عم بني اختلاف الفكري. اليوم كده عم بني اختلاف الفكري. اختلاف الفكري. وبقى لا تقول لي أنا سألت النبي محمد. الله أكبر. àwọn ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ìtìláf sáájà nẹ́bì ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ìtìláf. ètò ìfọ́nà ni wípé nínú àṣìbágbò ìtìláf alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ náà ní tafawutul uqul wal idrak. àwọn sáájà nẹ́bì kẹ́ jiná jura wọn lọ. at-ta'ammuq fi al-lugha èdè wọ́n bẹ̀rẹ̀ jura wọn lọ. nínú àwọn sàájà nínú àwọn Muhammad Salmanu Farisi ẹgbẹ́ èyí ṣe lágbáwá ọkọ̀ lágbáwá ni Farisi ni Persian ni yóò ṣe bí ọ̀rọ̀ kalẹ̀ yóò yàtọ̀ sí ìṣẹ̀yìn náà wọ́n ló ṣe gbọ́ ọ̀rọ̀ kalẹ̀ lágbáwá gbọ́n gidi ìṣẹ̀yìn náà wọ́n lágbáwá gbọ́n gidi ní àlè tọ́ àwọn tàfáwùtù yìí ó pọ̀ gan tàfáwùtù wípé sábàbí nínú sábàbí ẹ̀ náà ni pé àwọn ẹlòmíì ò sí jòkó gbàdá nẹ́bí sọ̀rọ̀ ni. kéde gbogbo wọn ló wà ní jòkó gbàdá nẹ́bí gbogbo ọ̀rọ̀ kọ́ ni wọ́n wà ní gbàdá nẹ́bí sọ. iná tó sì máa sọ fún ẹni pé fálí yorùbá ẹni kò ṣááyé àbúrò
tí ò bá sí ní ilé kóròyìn fún ẹni tí ẹni bẹ́ẹ̀ kóròyìn fún ẹni tí ò sí ilé níjọ́ mi ọ̀rọ̀ mi mọ́sálà ní ọ̀dọ́ lẹ́yìn òtí sàlàyé tẹ́lẹ̀ ní ọ̀nà àwọn àlẹ́ òtí ìmọ̀ tó jẹ́ sí pé òun sọ pé bàbá ní kó ṣe fatiwa yóò ṣe fatiwa hasba ma arafa laysa hasba ma arafa ghayru. dèdè tó òun mà ní òbí dájọ́ ó bá padà wá gbọ́ ìpẹ́ lómi fún àwọn náà ní padà wá sọ ọ̀gá ẹ̀ lẹ́yìn yọ̀ọ̀dá ilé tó ń wí wù lára kọ̀ọ̀kan wọ̀ níbẹ̀ òun kò jẹ àmì tó bá ti gbọ́ tó ti kọ́ kalẹ̀ tó ti dà wáyà rẹ̀ kò ní mà wípé ìwáyà mi ti wà àwọn kẹ́kẹ́ ń fa ìtìláàbù láàrin àwọn sábẹ́ ìtìláàbù yìí àwọn tábìlì àwọn tí wọ́n tẹ̀lé àwọn sábẹ́ nígbà Muhammad àwọn náà jogún ìtìláàbù báwọn ẹ̀sìn bọ́ọ̀lù àwọn ẹ̀sìn jogún ìtìláàbù wọ́n jogún ìtìláàbù lára àfa ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n gba kí lọ́dọ̀ wọn torí tábìlì gba kí lọ́dọ̀ sàábé tó yẹ kí sàábé tí wọ́n jọ jiyàn pẹ̀lú sàábé ni ọ̀nà gba kí lọ́dọ̀ ẹ̀ ìkejì gba kí lọ́dọ̀ lọ́wọ́ náà wọ́n jogún ìtìláàbù dábàlẹ̀ ní wíwù ojú wọn ni wọ́n gbé lórí bí wọ́n ṣe jogún ìtìláàbù òun ló bí mazahibul arba'a òun ní mazahibul arba'a al-fiqh ala mazahibul arba'a imam Shafi'i imam Maliki imam Shafi'i imam Ahmad bin Hanbali imam Abu Hanifa àwọn mẹ́rẹ̀ẹ̀rin àwọn ibi tá a ti bẹ̀rẹ̀ náà láti padà sí wípé wọn máa ń gbà ọlọ́run ọba fi ṣe tẹ̀ ìṣirò fún ẹ. tẹ́ bá lọ wo yasalunaka ani dín wal ayati min Shibasi ẹ bá etí mo sọ yìí bẹ́ẹ̀ wípé ó lé kúrò nínú mọ́sálàbí gan bọ́ sí mọ́sálàbí gan ayé àwọn àfáàfáà yé eré tí mọ́sálàbí gan bá ní ọ́ lára bọ́ mọ́sálàbí gan ní. ṣé gbogbo ẹ̀ náà ìṣáájú ni. الإمام مالكي مجتهد الإمام شافعي مجتهد نينو شريعة وفي ناس من نينو شريعة يقول الاجتهاد لا يحرم الاجتهاد أو لا يفسر أو لا ينفصل الاجتهاد الآخر اجتهاد كوني báyìí ti ìṣèhádù mí rẹ ìṣèhádù ni ó mọ bẹ eléyìí mọ bẹ eléyìí torí kulluhum mushtahidun. a nígbà tí ìṣèhádù kan wá ní kẹ́ ẹ wá ní ká wá gbé ìṣèhádù kan lórí ìṣèhádù kan rárá inú ká wá pé báwo la ṣe fẹ́ ilé ìṣe ìṣèhádù ilé ìṣe báwo la ṣe fẹ́ fi wọ́n jọra wọn tó ṣe déédéé ara wọn ọ̀kan nu òun náà pè ní tawfiq a sì lè ṣe tẹ̀lé jíyàn wípé eléyìí ó dàgbé lè súnmọ́ kó ṣe ju àwọn yòókù lọ àwọn ìṣèhádù gbogbo ẹ̀. وما كان الناس إلا أمة واحدة فاختلفوا ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون. ولولا كلمة سبقت من ربك. àwọn níbi kì í bá ṣe wípé àwọn ọlọ́wọ́n ọba ti pa á létò àṣẹ wa ti kọjá. لقضي بينهم فيما فيه. ó dijọ́ kẹyìn ká tó dájọ́. ọlọ́wọ́n ọba ti sọ nínú àgbàrá yìí pé kó bá dijọ́ kẹyìn. الله يحكم بينكم يوم القيامة فيما Ọlọ́run
ìyapa ẹnu sí. Níbi ìkan ló ṣe ní fáyọ̀ náà bí òkan bima kuntum fihi takhtalifun. فينبئكم بما كنتم فيه تختلفون. Àwọn ọmọ tí wọ́n gbé tẹ̀lé àmà yín wá láti dàwá yàn náà rẹ̀ pé àbísọ́lá ni àmọ́ ni ẹ̀mọ́ ìyapa ara yín. Ìyapa dáadáa wá ń bẹ̀ ọ́. Ìyapa rere bẹ̀. Látẹ̀sítẹ̀mẹ́rù mọ́ ìyapa èèyàn alàtọ́lá ẹ̀. Mọ́ ìyapa àwọn mùmínì alàtọ́lá ẹ̀. Mọ́ ìyapa ẹbí alàtọ́lá ẹ̀. Mọ́ ìyapa ọ̀rẹ́, mọ́ ìyapa jàmá alàtọ́lá ẹ̀. Mọ̀ ní pé kó bá ṣe ìyapa èèyàn alàlá hápì. Ìgbọ́dọ̀ ṣe fi yí ọ̀nà. Ini pé mo mama khalifu fún ọ. Bàbá yapa gbogbo àwọn èèyàn mọ̀ wá. Àwọn kan bẹ́ẹ̀ khalif fún ọ̀rọ̀. Àwọn máa ń yapa èèyàn káwọn yẹn bá lè mọ̀ wípé ó yé aṣọ tí ó wọ̀, aṣọ tó yàtọ̀ sáwọn yòókù ni, ọ̀rọ̀ tí ó máa sọ, ìrìn tí ó rìn, khalif fún ọ̀rọ̀. Olóòfà àtẹ́tí abẹ́rẹ́ nìkan ní òun ni ìmáàmù Yorùbá gbó. Nítorí fà náà ní wípé Khalif ó fẹ́ ká yóò mọ̀ àwọn náà. Tí ọba wá ṣe lọ́rùn, nígbà tí wọ́n yẹ́ tí wọ́n kúrò wọn lóṣè, táwọn èèyàn máa mọ̀. Àwọn wá pọ̀ wọn àwọn pọ̀ àwọn àwọn àtọ́lọ̀. Wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ láàrin àwọn àfà. Ìjẹ́sìn Khalif tó kọ̀rọ̀ fún wọn. ويقولون لولا أنزل عليه آية. Ayé kìí sì gbọ́ wá sí ọ̀rọ̀ ni wọ́n máa gbọ́. Nílọrin yìí, wọ́n yí gbọ́ wá sí lọ́rin, ọ̀rọ̀ ni wọ́n máa gbọ́. Tó bá yẹ pé wá sí ni, kò sẹ́ni tí ò mọ́ wá sí. Ọlọ́run ìdá máa rárá wá sí ẹni lójú pàtàkì fa iná síkọ̀. Torí ìrántí yẹn máa ń ṣe wá, wọ́n máa ń ṣe gbogbo ní láǹfààní. Ibi tí wọ́n bá ti ṣe wá sí ẹgbẹ́ ni àwọn èèyàn tó pọ̀ bẹ́ẹ̀. Ìwọ́n máa sọ̀rọ̀. Lórí wá sí dá ṣe lórí àfọ́ alágbájá ni. Tó o bá ṣe láàrin lórí ìdí àwọn èèyàn dé. Torí wọ́n kó lọ́dọ̀ àfọ́ àwọn wọ́n sáré lọ́dọ̀ àfọ́ àwọn mẹ́gbàá ti sọ̀rọ̀. Àbí ní mẹ́rin lọ́gbẹ́ láyé ó gbọ́ náà nísìnyí, wọ́n ṣàti wẹ́ẹ̀dì kan tó tóbi kẹ́ lóko. Ó ní ìṣẹ̀lẹ̀ àwọn èèyàn wọ́n máa gbọ́ wá sí ṣé wá sí tọ́lọ́ nù. Ní ẹni wọ́n sọ wípé ayé kì í gbọ́ wá sí ọ̀rọ̀ ni wọ́n máa gbọ́. Ayé àlọ́rin ṣeré kì í dùn wọ́n. Tí wọ́n bá àmọ́ bọ̀ bá ti rọ́rọ̀ ló dùn wọ́n. ويقولون لولا أنزل عليه آية من ربه قل إنما الغيب لله فانتصروا إني معكم من المنتظرين. وإذا أذقنا الناس رحمة من بعد ضراء مستهم إذا لأمة في آياتنا قل الله واسع أمك إن رسلنا يكتبون ما تمكرون. هو الذي يسيركم في البحر والبحر حتى إذا كنتم في الفلك وجرين بهم بريح طيبة وفرحوا بها جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا أنهم أحيط بهم دعوا الله مخلصين له الدين لئن آتيتنا من آسه لنكونن من الشاكرين. ويقولون لولا أنزل عليه آية من ربه فقل إنما الغيب
sì dá kọ́lọ́run ó tiẹ̀ mú àpẹẹrẹ nǹkan mẹlmúsà ayatan mẹlmúsà lórí ọ̀pẹ àyà yẹn Al-Qur'an yìí àyà yìí ọ̀rọ̀ Ọlọ́run ni àmọ́ wọ́n ń retí àyà nítorí wípé lẹ́yìn ẹjọ́ àwọn Yahudi àyà náà ni wọ́n máa ń retí àwọn ọlọ́run bá ti pa ẹnu rẹ wọ́n ní àyà ti wọ́n kì í níbi ọ̀rọ̀ Tálútà ẹ̀fẹ̀ kí ni àyà rẹ̀ kí ni táàbì mọ̀ wípé òun ni ọlọ́run bá rántí wa àyà àti àwọn tábùtù fi sẹ̀fínà. ويقولون لولا أنزل عليهم آية من ربهم فقل إنما الغيب لله فانتظروا إني معكم من المنتظرين. وقال له نبيه ni wọ́n wá látọ̀dọ̀ ànábì wa Muhammad lọ́nà wọn bá ti gbọ́ ìkọ́lá rẹ̀ fún lọ́nà wọn fi ń sọ wípé. قال له نبيه إن آية ملكه أن يأتيكم التابوت فيه قال له نبيه ànábì wọn sọ fún wọn wípé. إن آية ملكه àpẹẹrẹ wípé wà lára. أن يأتيكم التابوت فيه سكينة من ربكم. yóò gbé àpótí kan wá ẹ bá ọ̀bẹ nínú àpótí náà. وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة. ẹ̀rí bàkíyàtú àwọn àṣẹ́kù tí. مما ترك آل موسى tẹ́lẹ̀dẹ́bì Musa tó fi kalẹ̀. وآل هارون àti Haruna ọmọ rẹ̀. تحمله الملائكة. àwọn màláíkà ló ń gbé wá fún un tí ó gbé jáde lọ tí ó máa jẹ́ ayatollah mọ́tì. الله dèdè bẹ́ẹ̀ ni wọ́n retí lórí àtẹ́lẹ̀ Muhammad. عليه وسلم. ni wọ́n fi ń sọ wípé. لولا أنزل عليه آية من ربه. wọ́n bá sì dá kọjá sí wípé. àrí àpẹẹrẹ kan àríkìní kan látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀. قل إنما الغيب لله. náà ọlọ́run sọ fún wọn fèsì fún wọn wípé kọ̀ọ̀kọ̀ tẹ̀lé ọlọ́run ọba lónìí. فانتظروا ẹ máa retí ọlọ́run ọba. إني معكم من المنتظرين. èmi náà tẹ̀rí èmi náà retí ìtọ́lọ́run ọba nínú wọn retí wọ́n retí hukumu ọlọ́run ọba tí ọlọ́run ọba tí ó ṣàlàyé fún wọn tí ó yànnàná fún wọn lórí ìtìláfáàtì ìyàpọ̀ ẹnu tí ń bẹ láàrin ẹ̀dínlẹ́dọ̀wà Muhammad àtàwọn tí wọ́n ń bèrè lọ́wọ́ rẹ̀. وإذا أذقنا الناس رحمة من بعد ضراء مستهم وإذا ذكر الناس رحمة من بعد ضراء مستهم. ọmọ èèyàn tí ìdẹ̀ra kan tó bá wá bá ọmọ èèyàn من بعد ضراء مستهم. lẹ́yìn tí ìnira ti bá a rí. إذا لهم مكر في آياتنا. ìjẹ́rìí náà ni wípé لهم مكر في آياتنا. àwọn ní àkọ́kọ́ tí wọ́n sáré máa tètè dátẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́kù lórí ọ̀rọ̀ àwọn ọlọ́run bá. قل الله أسرع مكرا. ẹ lọ sọ fún wọn wípé ọlọ́run bá yára jù wọn lọ. إن رسلنا يكتبون ما تمكرون. àwọn òṣìṣẹ́ wa yẹ kí tùbùn rẹ wọ́n kọ́ máa tẹ̀ wọ́n lórí ẹni tí ẹ̀kọ́. àwọn owó òṣìṣẹ́ ọlọ́run ìran òṣìṣẹ́ ọlọ́run ọba ó pọ̀. ibẹ̀ nínú Allahu yastafi min al-malaikati rusulan wa min an-nas. ọlọ́run ọba ìmọ̀ mú nínú àwọn òjíṣẹ́ nínú àwọn màláíkà ń jẹ́ òjíṣẹ́ fún. so màláíkà nínú òjíṣẹ́ ní màláíkà nínú ẹ̀ èèyàn.
èyí tó mú àwọn èèyàn ní ń jẹ́ ìdẹ́bẹ̀ ọlọ́run èyí tó mú àwọn èèyàn ní ń jẹ́ àwọn ọ̀rẹ́ ọlọ́run bá. الله يصطفي من الملائكة رسلا ومن الناس رسلا ومن الناس وإذا سكن الناس رحمة من بعد ضراء وهو الذي يسيركم في البر والبحر هو الذي يسيركم في البر والبحر يسيركم في البر والبحر والبحر àti lórí odò ẹ̀bá ń bẹ lórí ọ̀dà tẹ́ẹ̀sì ń bẹ nínú odò. حتى إذا كنتم في الفلك Wẹ́ẹ̀bẹ̀ bá ń bẹ lórí nínú ọkọ̀. وجرين بهم بريح طيبة Àwọn ẹ̀dá àbátẹ́kùn gbé èrè طيبة pẹ̀lú àwọn atẹ́kùn tó dáa. وفرحوا بها Bàbá ṣe gbogbo eléyìí fún yín inú yín á máa dùn àbí kì í dùn. جاءتها ريح عاصف Bí atẹ́kùn bó bá burú bó bá wá dé. وجاءهم الموج من كل مكان Nígbà tí ó bá wá dé tí àwọn الموج من كل مكان tí ẹ̀rù jò ìgbì odò tó bá bẹ̀rẹ̀ sí í dé من كل مكان tí wá lójú ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n bá yín tí ń da ọkọ̀ yín láàmú. وظنوا أنهم أحيط بهم Nígbà náà ẹ̀rù ọ̀bà yín bí pẹ̀lú ẹ̀fẹ́jọ́ náà lẹ́ẹ̀pà rẹ̀. دعوا الله مخلصين له الدين Nígbà náà kò sẹ́nìkan tẹ́ ẹ máa ń pè dàrún wá مخلصين له الدين ọlọ́run ọba lẹ́ẹ̀ma pè níjọ́ náà mo kún ní sí iná láwọn òde. Tẹ́ẹ̀mà ní gbogbo ọkàn tẹ̀mítẹ̀mí tẹ́ẹ̀mà gbogbo ọlọ́run ọba. أي أنجيتنا من هذه Tẹ́ẹ̀mà pé ọlọ́run ọba bò bá lè yọ wá tó là wá nínú eléyìí. لنكونن من A máa dúpẹ́ fún ọ̀rẹ́ ọlọ́run ọba. فلما أنجاهم إذا هم يبغون في الأرض بغير الحق Bàbá wa là wá nínú tí wọ́n ń kọ́ lọ́dọ̀ ọlọ́run ọba nínú àbúrú odò tí ń bẹ. إذا هم يبغون في الأرض بغير حق Bàbá wa gbọ́ pọ̀ mbẹ̀ wọ́n máa ṣe tó bá wọn lọ lórí ilẹ̀ ní. بغير حق Léyìí tí ó tọ́ nínú tó yẹ kí wọ́n máa ṣe. يا أيها الناس Ẹ̀yọ́ mẹ́ ọlọ́run ọba ń kéré gbogbo ẹ̀yin tẹ̀ ń jọ mẹ́yà. إنما بغيكم على أنفسكم Gbogbo àìdá ìgbọ́rùgbọ́ ní ìwà bújẹ́ báwo àlá. أنفسكم Ìṣẹ̀lẹ̀ ń wò lé ara yín. متاع الحياة Ẹ lọ́ máa ń gbé الدنيا ìgbádùn ayé. متاع الحياة Ẹ lọ́ máa ń gbé الدنيا ìgbádùn ayé mi. ثم إلينا مرجعكم فننبئكم بما كنتم تعملون Ọmọ ilé ìrìn àmàlùsọ́kọ̀ ọ̀dọ̀ alẹ́ padà sí. فننبئكم بما كنتم تعملون Ọlọ́run ọba ni ó wà fi yé yín. Yóò ṣàlàyé fún ẹni bí máa kàn tó ń تعملون Pẹ̀lú tẹ́ òun òlúwa ọlọ́run ọba ń bọ̀ wá fún yín ní orun rẹ̀ ṣùgbọ́n wá náà ńlá.